Yorùbá ẹ sọ pé àtòrí kan ṣe kan lọ́ba Ọlọ́run àtòrí kan ṣe kan lọ́ba Ọlọ́run tí Ọlọ́run bá ń gbèjà ẹ̀dá èrò á dẹ̀ máa bá oníjà. Yorùbáwùyí lórúkọ mi bí ọba first class ọba ní ilẹ̀ Yorùbá bó ṣe lọ kúnlẹ̀ ọba Adéṣọlá Mùnírùdínì bí wọ́n ṣe lọ kúnlẹ̀ níwájú Emir Ìlọrin Yorùbáwùyí inú mi ń dùn gidigidi ni ó ṣọ́ọ̀kì yín ó ṣọ́ọ̀kì èmi náà. Yorùbáwùyí lórúkọ mi inú mi ń dùn gan-an ni ṣé n pákálẹ̀ lòkè rísìn bákan náà pẹ̀lú bẹ́ẹ̀ ẹ̀yin tó táwọn yín ò lọ inú tèmi dùn ni tí wọ́n bá gun ẹṣin nínú mi kò ní kọsẹ̀. Àwọn tí wọ́n bá ti mọ Yorùbáwùyí náà máa ní ṣọmọbìnrin yìí ò kì í ṣọmọ Yorùbá ni kí ló ń dùn ún ẹ pé ọba Adéṣọlá Mùnírùdínì the Timi of Edeland ní ilẹ̀ Yorùbá tíátíá ó gbé orí adé ó lọ fi kúnlẹ̀ níwájú Láwàní ọba Mùnírùdínì. Àwọn tí wọn bá ti mọ Yorùbáwùyí tí wọn bá fọ́lọ̀ péjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní wọn máa wò pé báwo lọmọbìnrin yìí ṣe ń sọ̀rọ̀ báyìí ṣùgbọ́n tó bá ti ń tẹ̀lé mi wọ́n mọ̀ wípé tí mo bá sọ pé iná ń jó lórí omi eérú ẹ̀ náà máa sáré béèrè lọ́wọ́ mi pé Yorùbáwùyí eérú ẹ̀ dàkérú ẹ̀ fún wa ṣẹ́nu tí yín ò dùn ni. Alálẹ̀ is at work. Àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n expose everything exposable. If Kábíyèsí can kneel down tí orí adé bá lè kúnlẹ̀ síwájú Emir Ìlọrin ní gbangba wálíà tí wọ́n ṣe fídíò orí adé ẹ mọ́ ẹ̀ kó yà yín lẹ́nu àmọ́ torí adé ń ṣe ní kọ́nà. Wọ́n tó wá ń dùn mẹ́mi nínú ni wípé tó bá di ọjọ́ iwájú orí adé náà ti ràtàn kalẹ̀ ẹ̀yin ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tí àwọn kan dìde tó ní ẹnìkan la máa fi jọba o ẹnìkan la máa fi ṣe gbá o ẹnìkan la máa fi ṣàwó táwọn àwọn afọbajẹ tí wọ́n mú ẹnìkan. Ṣé mọ̀ pé àwọn Yorùbá tí wọ́n jẹ́ àgbààgbà wa àti àwa kéékèèké tá à ń bọ̀ lẹ́yìn ṣé mọ̀ pé wọ́n lọ gbé àwọn ìtàn kan jáde àwọn sophisticated ìtàn àwọn ìtàn gbáǹkọ́gbì ohun tí wọ́n ń pè ní Yorùbá nìyẹn. Yorùbá ń farawé òwú ò kì í ránró àwí ìmẹ́nu kúrò ní tòwú. Ṣé mọ̀ pé wọn kì í ṣe báyìí tẹ́lẹ̀ kí wọ́n mú jẹ gbé eléyìí ń sìn ó ti ṣó báyìí pé ní ọjọ́ iwájú bí bàbá ọmọ ọba Gbádégẹṣin bó ṣe ra ìtàn kalẹ̀ fún ọmọ ẹ̀ ṣé mọ̀ pé ìpele kẹ́lẹ́ ló ní Gbádé ọmọ tó fẹ́ joyè ń sìn tó jẹ́ sí bàbá tó ti lọ́hùn tó ní òun ni first person tó kọ́kọ́ mọ́ṣáláṣí sí ààfin. Wọ́n ní bàbá yẹn ló kọ́kọ́ kó gbogbo àwọn tó ń jẹ́ òòṣà kúrò ní ààfin. Wọ́n ní bàbá yẹn ló kọ́kọ́ takò ilẹ̀ Yorùbá tó fẹ̀yìn pa àwọn Gàǹbàrí ní Sókótó. Tìmí Ẹdẹ ẹ kú oríire sà ẹ̀yin náà ti ràtàn kalẹ̀ fáwọn ọmọ yín ni o ẹ̀yin Yorùbá tẹ̀ ń wò mí bó o ní ṣó ń kílí ẹ̀ ṣọ́rọ̀ tí mò ń sọ ṣó ń mú yẹ̀sì wípé Tìmí Àgbàlẹ̀ Ọlọ́fà àná àwọn náà ti ra ìtàn kalẹ̀ fún ọmọ wọn ní ọjọ́ ọ̀la tó bá di ọjọ́ iwájú tí àwọn ọmọ erin tí wọ́n bá ń búramúramù ńlẹ̀ Yorùbá tó bá sọ pé àwọn ọmọ erin fọlá yan àwọn ọlọmọ erin fọlá yagi àwọn ọlọmọ erin fọlá ṣe nǹkan tó dáa tí ó bá ń sọ ìtàn àwọn bàbá wọn tí ọmọ Tìmí Ẹdẹ bá jáde níbi táwọn ọmọ erin bá ti ń sọ̀rọ̀ Tìmí Ẹdẹ ọba Mùnírùdínì tí àwọn ọmọ tí wọ́n bá jáde nígbà yẹn ẹjọ́ kí làwọn Yorùbá máa sọ fún wọn ẹ ló wá bí jòkó sí ṣáàmọ bàbá yín ni bàbá yín ló kọ́ forí adé lọ fi kúnlẹ̀ fún Láwàní nílọrin. Ẹ wo ọba Mùnírùdínì àsìkò tí ń tó fún gbẹ̀yìn ọba ilẹ̀ Yorùbá lásìkò tá a wà yìí no gree for anybody 2025 we listen we don't judge we won't judge you o 2025 ìyàwó kọ́ la máa judge yín kẹ̀ awakọ́ àwọn táwọn bàbá yín ti ṣe lọ níṣíwájú ẹ tí tó ṣẹlẹ̀ lọ́yọ̀ state báyìí wọ́n máa mú yín sọ́wọ́ 2025 we listen we record we speak but we don't judge. Táwọn ọmọ tó tún bá ń bọ̀ lẹ́yìn bá dé tọmọ yín kan bá gbé pọ̀ fẹ́ jẹ Tìmí Ẹdẹ a máa wá gbé fídíò yẹn jáde
wípé ṣe rántí ní 2025 tí bàbá ẹ tó lọ kúnlẹ̀ síwájú Gàmbàrí tó lọ forí adé kúnlẹ̀ níwájú Sùnú Gàmbàrí àbí kí lórúkọ ẹ̀mí àlọrin wọ́n wá pa ìtàn yẹn fún àwọn ọmọ yín òun láyé ń sọ fún yín nísìnyí pé àsìkò tá a wà yìí sẹ̀ àsìkò tílẹ̀ Yorùbá wà yìí sẹ̀ we no dey gree for anybody lè bá ilẹ̀ Yorùbá jẹ́ ọba la fi yín jẹ yín ní bàbá wa a fi yín sípò pé kẹ́ máa síwájú ká máa bọ̀ lẹ́yìn yín ni ẹ wá sọ pé máa tójú ilẹ̀ Yorùbá mọ́lẹ̀ ẹ máa tójú àṣà àti ṣe wa mọ́lẹ̀ kábíyèsí nígbà tí wọ́n sọ fún yín wípé ẹ di ọba lẹ́ni o ṣé wọn ò sọ fún yín pé ẹ gbọ́dọ̀ kúnlẹ̀ fẹ́ nìkan kan mọ́ ni ṣé wọn ò sọ fún yín pé ọba ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fẹ́ nìkan kan mọ́ ni à ń ṣò fídíò táwọn ọmọ alára kan sọ wípé àwọn ò lè dọ̀bálẹ̀ fún ọba àṣebá ilẹ̀ yẹpẹrẹ ara yín sí yẹpẹrẹ kéékù asín o yẹpẹrẹ kéékù asín o ẹ má yẹpẹrẹ ilẹ̀ Yorùbá lọ́dọ̀ mi yẹpẹrẹ kéékù asín o yẹpẹrẹ kọ́ lè kú asín lè yẹpẹrẹ ilẹ̀ Yorùbá lójú àwa kan ò ní gbà fún yín a máa mú yín sọ́wọ́ a máa rẹ́kọ̀dì ẹni tí rẹ́kọ̀dì èbù ṣe pé àwọn tó gbé fídíò sí yín náà ṣe pé kì í ṣe pé wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lára yín wọ́n mọ̀mọ́ fẹ́ ṣú ẹ̀ fún àwọn Yorùbá ni pé ẹ wò ó àwọn asọ́pá lè dọ̀bálẹ̀ fún àwọn ọba yín Yorùbá wù yí pariwo àwọn Yorùbá ń bínú kí lẹ̀ ń bínú sí àwọn ọba yín tó jẹ́ pé ìgbà àkólẹ̀ ni wọ́n tó máa déwájú ẹ̀mí àtiwá wọ́n máa kúnlẹ̀ ni àbí ìtàn àgbákò tẹ́fẹ́ máa kọ́lẹ̀ fún wa ní àwọn ọ̀tún orí ibú tẹ́fẹ́ káà máa dé bára káà máa dé bára lélẹ́yìn Ọlọ́run ò ní gbà fún yín àwọn tájọ́ ọmọ yín náà à ní gbà fún yín Timi Ede is either kẹ́ bọ́ta kẹ́ apologize lọ́wọ́ àwọn ọmọ Yorùbá generally kẹ́ jẹ́ kó yé yín kó yé àwọn ọba tó kù tí wọ́n tún fẹ́ ṣe bẹ́ẹ̀ lẹ́ Yorùbá pé ó lànà o ó cast fún yín lọ́nà láyìn o àwọn ọmọ Yorùbá ti yarí o wọ́n láwọn ò fi yín ṣeré mọ́ o is either èmi ò pa yín láṣẹ sá o mo advice yín ni o bóyá kẹ́ tọrọ àforíjì lọ́wọ́ àwọn ọmọ Yorùbá because now ẹ lè ṣe kẹ́ mú jẹgbé ṣùgbọ́n àwọn ọmọ yín wọ́n máa dé bá ìtàn yẹn lẹ̀ àwọn èèyàn máa fi ìtàn yìí wọ́n máa fi fídíò yẹn tákù àwọn ọmọ yín tó ń bọ̀ Gbádégẹṣin ló lè ròyìn gbogbo owó tí wọ́n sọ pé wọ́n náwó àwọn ọgbẹ́ ESUF fáwọn kan wọ́n gbélé fáwọn kan wọ́n ní wọ́n sọ pé kíní kan allegedly wọ́n ṣe kíní kan upon everything kí ló ti di ẹ̀bọ̀ zero ni òfo ló bá dé ọjọ́ kejì ọjà odo upon odo ni lásìkò tá a wà yìí we no dey gree for una we no dey what we no dey gree for una ẹ jẹ́ ká wo fídíò yín kí tó tún wá continue. ẹ ṣe kàn kábíyèsí. Ayọ̀ kábíyèsí bẹ̀rẹ̀ ayọ̀ kábíyèsí bẹ̀rẹ̀ ayọ̀ kábíyèsí bẹ̀rẹ̀ ó yẹ kó lórí.
ṣé ìyàwó yín ní tó tẹ̀lé yín ìyàwó yín tiẹ̀ lè kúnlẹ̀ ìyàwó yín lè kúnlẹ̀ àmọ́ á respect àgbàlagbà ńlẹ̀ Yorùbá èwo ni tí yín sà bẹ́ẹ̀ ṣe ga tẹ́ gògòrò tó àbẹ́rẹ́ bẹ́ẹ̀ ṣe bọ̀ wálẹ̀ ni ẹ rí pé ẹ tó ọkùnrin ẹ dúró tán bí gba àwọn bá wa many of you 75% àwọn bá wa bó ṣe ẹnà bẹ́ẹ̀ ṣe wá ga tó lẹ wá fi bọ̀ wálẹ̀ pàtàkì tí ń jẹ́ mú ní ìrùdínì tẹ̀sí ń jẹ́ mú ní ìrùdínì àní ẹ má ṣẹ̀sìn tó bá wọn kẹ̀ ṣe ṣùgbọ́n àpèrè tí wá ń kọ́ orí adé tí wá ń kọ́ ẹ̀yin àwọn afọbajẹ please people need to speak to all this àwọn afọbajẹ wa maybe kí wọ́n lọ kọ ìwé maybe kí wọ́n lọ ṣe ìwé fún àwọn tó máa fi jẹ ọba kó máa kà sí wọn létí kó wà written wípé òun tó bá ti jọba o ò gbọ́dọ̀ kúnlẹ̀ fẹ́ anybody mọ́ o ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fẹ́ anybody mọ́ o tó rà according to nǹkan tá a gbọ́ nínú ìtàn nìyẹn ìjọ tó bá kọ́kọ́ jọba pé ó ti di ọba lẹ́nu ó jáde ní pèbí o ṣé tiẹ̀ ń wọ̀ pèbí mọ́ Olúwo ti sọ pé ẹ̀wọ̀ pèbí ó nírọ́ ni gbogbo ẹ̀ ó nírọ́ ni gbogbo ẹ̀ ó lẹ̀ kí ń wọ̀ pèbí mọ́ ó ní káyé tanra wa jẹ tó wá jọ bẹ́ẹ̀ sàbí kò jọ bẹ́ẹ̀ torí èmi ò ní sọ pé àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn máa ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ wọ́n wà lánàá wọ́n wà lẹ́nu wọ́n tún máa wà lọ́la ṣe wá wọ̀ pèbí according to story tá a gbọ́ nílẹ̀ Yorùbá nítorí tó bá ti jáde ní pèbí tó pé parí pèbí o wọ́n ní àwọn tó wà níbẹ̀ wọ́n ní wọ́n máa dọ̀bálẹ̀ fún yín pé kábíyèsí o wọ́n ní wọ́n according to wọ́n lè ní máa kọ́ dọ̀bálẹ̀ fún wọn pé ẹ dọ̀bálẹ̀ last ìdọ̀bálẹ̀ nìyẹn àwọn náà ṣe wàá dọ̀bálẹ̀ fún yín pé kábíyèsí o ẹni tẹ́ bá mọ̀ tán yẹn dáadáa ẹ bá mi kọ sí comment section wọ́n nìyẹn ló signify pé ẹ tún dọ̀bálẹ̀ fún ẹ̀dá kankan mọ́ ní gbangba wálíà tẹ́ bá wọnú yàrá ẹ dọ̀bálẹ̀ fún ìyá yín àti bàbá yín o bóhùn tẹ́ bá fẹ́ bá olórí ṣeré ẹ ṣáà ní ṣe ní lórí ìdúró orí ìdọ̀bálẹ̀ náà lè máa ṣe ẹ lè ṣe gbogbo yẹn létà o wọ́n ní ṣùgbọ́n kò sí àyè fún yín láti dọ̀bálẹ̀ àbí kúnlẹ̀ fún anybody ní gbangba mọ́ Tìmí Ẹdẹ what happen kí ló ṣẹlẹ̀ àfà kí ló dé kí ló happen no ẹ ṣàlàyé fún wa náà fẹ́ gbọ́ ni ó máa ní nǹkan tó máa ṣe tí ẹ máa ṣàlàyé fáwọn ọmọ ẹ̀ náà a fẹ́ máa question yín nígbà tá a ti wò pé kábíyèsí ni yín kábíyè ò sí mo tẹ́ ti wò wípé ẹ máa ṣe nǹkan tó máa fi máa challenge tó máa fi máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín yẹn Tìmí Ẹdẹ a fẹ́ béèrè lọ́wọ́ yín kí ló happen kí ló ṣẹlẹ̀ kí ni nǹkan tẹ́ ní ṣe contract no kí ni nǹkan tẹ́ ní ìdí a fẹ́ béèrè lọ́wọ́ yín abẹ́fẹ́ gba ẹ wá kúnlẹ̀ bẹ́ẹ̀ tó fẹ́ gba kéwú ẹ kúnlẹ̀ bẹ́ẹ̀ tó tẹ́ tíra síwájú àfáà ṣe fẹ́ gba kéwú náà fẹ́ gba contract Tìmí Ẹdẹ mò ń bọ̀ mi ò tí de o ọmọ Yorùbá pátápátá gbogbo àgbáyé ni mò ń gbẹnu wọn sọ̀rọ̀ every one of us àbẹ́yẹn ọmọ ìwà tẹ́ ń wò mí how far we deserve apology from you sir orí àpèrè tẹ́ wà yẹn gangan deserve apology àwọn ọmọ Ẹdẹ wọ́n deserve apology torí Tìmí àgbàlẹ̀ ọlọ́fà àná ló máa ń kí àwọn bàbá tó ń jẹ́ akíkanjú tí wọ́n ti lọ wọ́n tí Tìmí bá yin ọfà ẹ̀ dàbí bọ́ǹbù wọ́n tó bá yin ọfà ẹ̀ báyìí tó bá lọ ibi tó bá wọ̀ bá wọn lọ la náà ni tó ń jẹ́ pé ní Tìmí àgbàlẹ̀ ọlọ́fà àná ṣé wé àwọn èèyàn náà máa ní kó wá kúnlẹ̀ níwájú ẹ̀míà Ọba Ẹdẹ I deserve apology o generally gbogbo ọmọ Yorùbá pátá deserve apology lọ́wọ́ yín orí àpèrè tẹ́ wà yẹn deserve apology lọ́wọ́ yín fídíò yẹn nísìn àwọn ọmọ Gàmbàrí mo mọ̀ pé Tìmí àgbàlẹ̀ ọlọ́fà náà tó kọ́kọ́ jẹ a máa ní ọmọ ẹni ò bá jọ ní àbáyọ ìmí ò jẹ ẹni tó ṣú and this will serve as a warning to all gbogbo èèyàn ọba ilẹ̀ Yorùbá tí ẹ bá ṣọ́ ara yín tẹ́ bá ti ń ṣe anything báyìí a máa come fún yín ni tẹ́ bá ti ń ṣe anything báyìí a máa jáde fún yín ni a ní kọ anything tẹ́ bá fẹ́ dá lára ẹ ní bà ojú wa jẹ́ àwọn bàbá yín tí wọ́n lọ wọn ò bà ojú yín jẹ́ lẹ́yìn fi débẹ̀
táwọn bàbá yín tán lọ tó má ti líìkì àṣà àwọn Fúlàní nígbà yẹn ṣẹ́yìn á lè di ọba nísìn oko ẹrú lẹ máa wà nísìn bóyá kẹ wà ní Kaduna àbí kẹ wà ní Kano àbí Sokoto kẹ máa lọ di àpò kúlíkúlí because they stand firm wípé ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ làwọn ti wà lórí àpèrè tó dúró tán tó pàwé pé kàkàkà dàgbálẹ̀ fún rárá kákúkú bínú kù ṣùgbọ́n ẹ̀yin àmọ́ ń tẹ́ fẹ́ tí mi ẹ ṣàlàyé fún mi kílẹ̀ ọfà náà tí yín bo ló wà ibo lọfà náà yín wà irú bẹ́ ṣe kúnlẹ̀ yẹn sì tíjọ́ ìjọyìn bá mú yín lẹ́sẹ̀ báwo lẹ ṣe máa dìde wọ́n á gbé yín wọ́n á dẹ̀ tún kámẹ́rẹ̀ náà ti tà ó wrong now ó wrong gidi gan ni ó wrong sámsámú pàápàá ni ó mà ṣe mo fẹ́ wo ẹni tí ẹ̀mí àfẹ́ kúnlẹ̀ fún nílẹ̀ Yorùbá yẹn even Ọọ̀ni of Ifẹ̀ Kábíyèsí Ọjájá Ògúnwùsì ó máa handshake pẹ̀lú ẹ̀ ni ó máa handshake pẹ̀lú ẹ̀mí pẹ̀lú Ọọ̀ni ni èyí wá kúnlẹ̀ ẹjọ́ ìkúnlẹ̀ yìí ẹkúnlẹ̀ bẹ́ẹ̀ tó fẹ́ jẹ sàárà ìkúnlẹ̀ yìí kí lẹ fẹ́ fi ṣe ná ẹ fẹ́ fi gba contract kò sí wàhálà ẹ kàn lọ kọ́ kalẹ̀ pé tí àwọn ọmọ erin bá ń sọ̀rọ̀ lọ́jọ́ iwájú àwọn ọmọ ẹ̀ lérí bí àwọn ọmọ yín àwọn ọmọ yín àwọn ọmọ ẹ̀ lérí àwọn ọmọ ẹ̀fọn àbáwọn ọmọ ìdun because àwọn next generation tó ń bọ̀ máa bẹ́ẹ̀d gan o ṣẹ́yìn ta ti mú lọ́wọ́lọ́wọ́ sí pé a fẹ́ fọlẹ̀ Yorùbá mọ́ we no dey go back o a máa fọ ilẹ̀ Yorùbá ó máa mọ́ tónítóní nobody tó ń go back lórí ẹ̀ a máa wá lọ ni a máa pass it sí next generation àwọn máa kọ́ kalẹ̀ nínú ìtàn a máa ṣe fídíò oríṣiríṣi tó pa àwọn next generation tó máa ń bọ̀ wọ́n á máa dé bá wọ́n máa play fáwọn ọmọ yín ẹ wá kúnlẹ̀ bí ẹni tó fẹ́ jẹ sàárà ọmọ ẹni òjò ni àbáyọ wọn ní ọmọ kì í má ṣòkòtò bà bẹ́ẹ̀ kó ṣe aṣọ dá báwo làwọn tìmí àkọ́kọ́ ṣe náà ta fi ń gbọ́tọ̀ wọn dì sí bàbá ọlọ́fà náà ló bá wà Fọ̀rúnkẹ́ tí wọ́n ń ṣe tíátà báyìí bá sọ ìwà èdè lẹ́nu báyìí báyìí bá sọ bàbá ọlọ́fà náà àwọn ẹni rẹ lọ táwọn báyìí bá sọ èdè lẹ́nu tó máa pe àṣà ọ̀rọ̀ ní ẹnu wàá dẹ̀ fẹ́ máa pọ́n ẹnu bàbá yẹn lá wọ́n nígbà tán síkì gan wọ́n ní tán lọ kí wọ́n ní wọ́n ń sọ fún àwọn ọmọ pé ẹ má tọrọ owó fún àwọn o tásìkò bá ti tó káwọn máa lọ bàbá Sákòkó àwọn náà wọ́n testify sí wípé ọ̀rẹ́jọ làwọn táwọn lọ bá pé ọlọ́fà náà kí ló ṣe é báyìí tásìkò bá ti tó káwọn máa lọ ní anybody má tọrọ owó fáwọn o wọ́n má gbowó fáwọn ní kinní kan you see máa wo courage and tó wà lórí ààrẹ nìyẹn o bìlìntà sẹ́yìn tẹ̀sí lórí ààrẹ ẹ wá lọ ń kúnlẹ̀ ṣubú bẹ́yẹ kúnlẹ̀ kí só ti ẹ̀ bọ́ nídìí yín kí só bọ́ nídìí bẹ́yẹ kúnlẹ̀ yẹn ẹ wá ń wò bí ilé kábíyèsí gbóǹtẹ nínú ọmọ Yorùbá lè máa fi máa ṣàgùn sí o àbí bí ṣe sọ̀rọ̀ yín ló ti ń bí yín àbí ẹ fẹ́ wọlé má fọ̀ṣẹ́ jáde àbí pèlè ẹ fẹ́ gbé ló ẹ sọ̀rọ̀ èwo lẹ fẹ́ lò ń bẹ̀ àwọn ọmọ yín á dé bá wọn á mọ̀ pé ẹ̀fọn àti èrírí ni bàbá àwọn táwọn ọmọ yẹn bá ti ń sọ̀rọ̀ táwọn àjànàkú bá ń sọ̀rọ̀ táwọn ọmọ ẹkùn bá ń sọ̀rọ̀ táwọn Yorùbá kan bá ń jáde tó máa sọ pé ọmọ ẹkùn náà dà ọmọ ẹkùn náà rèé táwọn ọmọ erin bá ní ọmọ erin náà dà ọmọ erin náà rèé táwọn ọmọ àjànàkú bá sọ pé ọmọ àjànàkú náà dà ọmọ àjànàkú náà rèé táwọn ọmọ yín bá wá bàtà pé àwọn ọmọ tìmí náà dà àwọn ọmọ tìmí 2025 náà rèé wọ́n sọ fáwọn ọmọ yín pé àwọn ọmọ ẹ̀lírí náà dà ọmọ ẹ̀lírí lọ jòkó jẹ́ wọ́n káwọn ọmọ yín lọ jòkó jẹ́ díẹ̀díẹ̀ báyìí Elédùmarè máa tú gbogbo ẹ̀yin ọba tẹ́ ń dojú wa ní kọ́nà a máa tú yín síta a máa rí yín gbé síta báyìí Yorùbáwùyí lórúkọ mi
Yorùbáwùyí ni mò ń jẹ́. If you are seeing this page for the first time, I am the one and only Akalulu of Yorùbá land. Adáwọn ilẹ̀ Yorùbá ọmọ jọmọ lọ yóò tí ò pé méjì. Abẹ ní ọmọ òṣèré pààrọ̀ tó máa pààrọ̀ tiwa. Ó máa déwájú federal government o. Ajé Ògún gbọ́ tó máa sign ẹ̀. Ó máa déwájú Elédùmarè. Ẹ máa kú bí 99 times yes. Kí tó padà wá sáyé irú pálapàla wo nìyẹn? Nonsense capability wo nìyẹn? Any one of you tún dán wò. A máa drag yín báyìí ni. Bí Tiger generator, a máa fà yín báyìí ni. Lọ́sọ pé ẹ̀ ní gbà wá náà ò ní gbà. Ẹ̀ ní gbà wá náà ò ní gbà. A máa drag yín. Tẹ́ máa fi mọ̀ wípé ẹ̀tọ́ ni pé kẹ́ ẹ jẹ́ ẹni tó máa respect. Ẹni tó ń gbéyàwó ẹni tó yẹ kó máa wá wárí fún ni yín. Ẹni tó yẹ kó máa wá wárí fún yín. Ṣé respect tẹ́yìn ọba ilẹ̀ Yorùbá ò fẹ́ yẹn? By fire by force. A máa impose respect yẹn lé yín lórí. Torí ẹ̀yin lẹ tẹ́ bá mọ̀ pé ẹ kì í ṣe ẹni tó máa ń ṣe àpọ́nlé fún ẹni ọba tó mọ̀ pé òun kì í ṣe ẹni tó máa ń ṣe àpọ́nlé fún kó má jókòó sórí àpèrè wa nílẹ̀ Yorùbá. Àwọn ọba tó mọ dignity wọn, tí wọ́n deserve respect, tí wọ́n dẹ̀ mọ̀ pé ayé gbọ́dọ̀ respect àwọn, tí wọ́n dẹ̀ ń ṣiṣẹ́ towards that respect, àwọn ọba yẹn la fẹ́ nílẹ̀ Yorùbá. Ọba tó bá ti fẹ́ ya bí alárèjẹ ni kí n pè, I don't know, kó má jókòó sórí àpèrè ilẹ̀ Yorùbá o, or else ojú yín máa bó. A ní gbà fún yín, ẹ ní balẹ̀ Yorùbá jẹ́, ẹ ní balẹ̀ Yorùbá jẹ́. Respect yẹn a máa gbé fún yín tipátipá. Ẹ deserve respect. You need to be respected. Ẹ deserve pé kẹ́ jókòó tán kábíyèsí ikú bàbá yèyè Lámídì Aláàfin Ọ̀yọ́. Aláàfin a máa tú báyìí ni. Aláàfin a máa tú bí iná báyìí ni. Tẹnu kọ́ tètè bọ̀ lùkọ́. Mi ì tí rí ọba tó bold bí Aláàfin Lámídì Adéyẹmí. Mi ì tí rí ọba tó àwọn ọmọ wọn lè fi wọn yangàn ní anywhere. Tó máa tún rotate Aláàfin. Táláàfin bá tún dé ìdílé Adéyẹmí. Àwọn ọmọ Adéyẹmí lè play fídíò mi pé kódà ibi tí bàbá wa tó bold tó strong dé, ó máa kun Yorùbáwùyí. Nígbà yẹn ó dárúkọ bàbá wa. Wọ́n máa ní Yorùbáwùyí nìkan. Wọ́n tún wá lọ mú àwọn fídíò bàbá wọn. Wọ́n tún lọ mú jáde. Àbẹ̀ òbí àtàn máa ń kú ni. Ẹni tó pàtàn ló máa ń kú tán ọ̀rọ̀ gangan ò kí ń kú. Ọ̀rọ̀ máa ń kú ẹni tó sọ̀rọ̀ ló máa ń kú ọ̀rọ̀ gangan ò kí ń kú. Wọ́n lọ máa àwọn fídíò oríṣiríṣi jáde bí bàbá wa ni. Ó gbóńtọ́, ó gbó lójú, ó gbó lẹ́nu, ó tún gbó níkùn, ó ní tó fi ń ṣe nǹkan àgbà. Wọ́n bá bí ọmọ tí yín kọ́kọ́ fẹ́ jẹ Tìmì Ẹdẹ. Ara àwọn Mùnírùdíní àbí Adéṣọlá, ọba Adéṣọlá nígbà yẹn. Ara àwọn ọmọ ló fẹ́ jẹ Tìmì Ẹdẹ. Táwọn kan bá bọ́ta pé àfẹ́ láyé ìgbà yẹn bàbá wọn. Ẹ ṣáà ti rí Gbádégẹ ṣe mọ́ye gbé tàn jáde fún. Wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé tàn fún àwọn ọmọ yín. Ṣá àwọn wọ́n máa ṣàdúrà fún yín. Ṣọ́ máa ṣàdúrà fún yín. Bóyá ọmọ ìtẹ́ṣe lé ní ìsìn, bóyá ọmọ yín kẹrin ló mọ̀ padà wá jẹ́. Táàdì lè gbọ́n fẹ́ jọba tó máa ní go get out lọ́wọ́ àbí jókòó sí ọba lórí àwọn ta ni. Ìwọ ọmọ ọ̀lẹ, ìwọ ọmọ òjò, ìwọ ọmọ aláràkà, ìwọ ọmọ tí bàbá ẹ̀ tó lọ forí adé kúnlẹ̀ fún ẹ̀wọ̀n Emir nílọrin. Ọba abolo fẹ́ jẹ, àwọn olùfẹ́ jọba lé lórí, àwọn olè ẹgbẹ́ ẹ̀ níbi bíi. Àwọn wo kó ṣì dànù kó ṣì kó lórí bíbí kó rádaràda lọ. Ṣáà mọ́ yín máa ṣàdúrà fún yín. Àwọn ọmọ yín á bẹ̀rẹ̀ sí ní gbé yín ṣépè ni. Wọ́n máa bẹ̀rẹ̀ sí ní máa gbé yín ṣépè. Ẹgbẹ́ ọmọ Tìmì Ẹdẹ ó ti gbé Tìmì Ẹdẹ ṣépè o. Àwọn ọmọ yín wọ́n máa gbé yín ṣépè ni. Ọmọ mi àjà wèrè débi pé a tún ṣẹ níta gbangba. Olórí ibú bàbá yìí ló kó bá wọn. Kọ́lọ̀ má ṣe lórí burúkú. Kẹ́ dìde ń sìn. Wọ́n advice yín ni o. Bá dẹ̀ wọ̀n kẹ́ gbọ́. Tó bá wùn kẹ́ má gbà. Bóyá kẹ́ rọra ṣe fídíò kan. Ẹ pa àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Ẹ mọ àlùmọ̀kọ́rọ́ yín. Bí ẹ máa parọ́ kan bákan. Bóyá ẹ mọ̀ sí pé ẹ̀fọn ló jẹ yín lẹ́sẹ̀. Bàtà bá fẹ́ pa ẹ̀fọn yẹn lẹ wá bẹ̀rẹ̀. Bí ẹ kúkú mọ̀. A máa sọ pé kábíyèsí rọ ni kábíyèsí. Nílé sọ síta. A máa sọ ní wẹ́rẹ́wẹ́ náà la máa mẹ́nu kúrò ń bẹ̀. Ẹ má yẹ kí wẹ́ wáyé mọ́ o. Tìmì Ẹdẹ àti gbogbo ẹ̀yàn bá tó pé má yẹ kí wẹ́ wáyé mọ́ o. Online lẹ́wà o. Ẹ̀yin náà lọ wò mú mọ̀ pé pépà ti gbé, everything ti gbé. Mo mọ̀ pé ẹ̀yin gan láti àná àbẹ́ àti ìjẹta tẹ́ ti ṣe. Báwo lẹ ṣe feel kábíyèsí?
mo mọ̀ pé ojú ti yín náà ti bó àìmọye yẹn àwọn ọmọ yín tó wà lórí social media wọ́n ti máa mú wá fún yín lójoojúmọ́ pé dádì èyí náà ṣe máa wá ṣe bẹ́ẹ̀ yẹn dádì mo mọ̀ pé ẹ máa wá àwáwí oríṣiríṣi ilẹ̀ ìyá yín náà ilẹ̀ Yorùbá ọba tó bá ti fẹ́ kí wọ́n respect wọn tó pé wọ́n máa kúnlẹ̀ kiri bí ẹ bá ń gbé ìyá mi ni kọba yẹn kó kó lórí àpèrè ilẹ̀ Yorùbá àbí kó má jọba rárá láéláyé aláṣẹ kábíyèsí aláṣẹ igbákejì òrìṣà káwọn tó ti lọ níwájú yín kó máa kúnlẹ̀ ṣoṣoṣoṣo báyìí bí Ẹyẹlé Subuhana ṣé ẹ̀yin á lè pera yín lọ́mọ Yorùbá bí Queen Elizabeth bóyá obìnrin tó kò sí ọba náà lágbàáyé ní obìnrin ọkùnrin lórí obìnrin tó bá déwájú Queen Elizabeth because ó reserve dignity ẹ̀ respect ẹ̀ kò sí ẹni tó lè jẹ́ bí òòyù lágbàáyé tó bá déwájú Queen Elizabeth ó máa nawọ́ sí ẹni kò sí ní tó lè jẹ́ ó máa nawọ́ sí ẹni báwọn ọmọdé jọ máa ṣe lọ nìyẹn ọmọ tó bá fẹ́ ṣe rádaràdá nínú wọn á pa àwọn mẹ́sà kíyèsí ni kábíyèsí inú ń bí wa o Yorùbáwùyí lórúkọ mi lẹ́ẹ̀kan sí ẹ tẹ́ bá ti subscribe sí YouTube channel ẹ tẹ́ subscribe button kí ló tẹ̀ kí n kọ kọ́mẹ́ǹtì lórí show yìí náà ẹ máa ní Yorùbáwùyí gbogbo tá fẹ́ sọ ti sọ ẹ yẹ bá mi kọ yẹ́sì tó bá mú yẹ́sì ẹ kọ́ sí then. See you on my next show. If you have not subscribed to this YouTube channel, so the subscribe button, the notification bell yín. So tí kábíyèsí bá ti padà sọ, tó máa ti apologize sáwọn ọmọ Yorùbá, ká lè mú wá fún yín. See you on my next show. Dàbọ̀. The top popular show. Ẹ tẹ́ bá ti download tap send, ẹ bá mi download tap send, ẹ do promo code mi Abiola TTS. Kẹ́ lè bá gba bonus ní first transaction. Tó bá kọ́kọ́ fẹ́ ju owó sílé ní kẹ́ ti lò. Kábíyèsí. Mo ń bọ̀ àbáyé mo ṣe máa ṣe live show lẹ́yìn mo ń bọ̀. Dàbọ̀.